lọ́kọ níyàwó tí à ń fẹ́ra wa sílé tí a sì fẹ́ràn ara wa dáadáa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin. Gbogbo yín náà ni kẹ́ ẹ súnmọ́ mi kẹ́ ẹ tó wá gbọ́ nǹkan tí a tún mú wá lónìí, kẹ́ ẹ tó wá gbọ́ orí ìtàn tá a tún mú wá lónìí. Gbogbo wa ló máa kọ́ lọ́gbọ́n. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, bẹ́ẹ̀ ẹ tún kú ìdájí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ọlọ́runfẹ́mi Balógun Awọ̀lúmàtẹ̀ lórúkọ tí èmi jẹ́ o. Èmi ní àkànbí oníyá òmegbi akérèlójú finú ṣọgbọ́n. Ọba aṣòro fìjà lọ, aṣòro fìjà lọ ni Ọlọ́run ọba. Ẹ kú ilé o. Kí ni ìtàn tí a tún mú wá lónìí lórí ìtàn kí ni kí n ṣe? Kí ni kí n ṣe ní ètò, ẹ ti mọ̀ pé ètò ni kí ni kí n ṣe lórí ìkànnì Yorùbá Shimba TV. Ohun tá a tún mú wá lórí ìtàn lónìí, ohun tó tún máa kọ́ gbogbo wa lọ́gbọ́n náà ni, pàápàá lọ́kọ níyàwó tí à ń fẹ́ra wa sílé tí a sì fẹ́ràn ara wa dáadáa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin. Gbogbo yín náà ni kẹ́ ẹ súnmọ́ mi kẹ́ ẹ tó wá gbọ́ nǹkan tí a tún mú wá lónìí, kẹ́ tó wá gbórí ìtàn tá a tún mú wá lónìí. Gbogbo wa ló máa kọ́ lọ́gbọ́n, pàápàá àwọn ọmọ wa náà, pàápàá àwa ọ̀dọ́, àwa èwe ìsìn, gbogbo wa ló máa kọ́ lọ́gbọ́n. Ẹ jẹ́ ká kọjá sílé agbára lọ́hùn náà, ká kó lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa lọ́hùn. Tí a bá ti wá dé, ká wá wọnú ìtàn yìí. Kí ni kí n ṣe? Kí ni kí n ṣe? Ètò ni o tó máa kọ́ gbogbo wa lọ́gbọ́n. Ó yá, ẹ jẹ́ ká délé agbára. Ẹ kú ilé lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká wá wọnú ìtàn tí òní lọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, gẹ́gẹ́ bí a ti sọ sílẹ̀ pé àwọn ìtàn lóríṣiríṣi la máa mú wá láti iléeṣẹ́ Yorùbá Shimba TV YouTube channel. Ní báyìí, ìtàn tó a tún mú wá lónìí, òun rèé o. Ọmọkùnrin kan wà tí ó ń jẹ́ Ọlánrewájú. Ọlánrewájú jẹ́ ọmọ tí ó ti kékeré lọ́lá, tí Ọlọ́run ti kékeré fún un lọ́lá ni Ọlánrewájú. Ó sì pàdé ọmọbìnrin kan tí orúkọ ẹ̀ á máa jẹ́ Olúwaṣẹwà. Ṣé rí Olúwaṣẹwà yìí, ó jẹ́ ọmọ tí ó wù púpọ̀ láti kàwé, ṣùgbọ́n kò sí agbára fún àwọn òbí ẹ̀ láti rán nílé ẹ̀kọ́ gíga. Ṣùgbọ́n nígbà tó pàdé Ọlánrewájú, Ọlánrewájú sì lóun máa fẹ́ ẹ. Olúwaṣẹwà wá sọ pé ó wù òun náà kóun fẹ́ ẹ, ṣùgbọ́n ọkọ tó máa lè rán òun ní ilé ìwé gíga lòun wà, torí ìwé wọn òun kà, kò sí ẹni tó kàwé nínú gbogbo ọmọ tí ìyá òun bàbá òun bí. Gbogbo wọn ò kàwé, níṣẹ́ ni kò sì sí agbára. Ní báyìí ni Ọlánrewájú wá jẹ́ kó mọ̀ pé tí àdéhùn bá wà láàrin èmi rẹ bó o máa fẹ́ mi, máa rán ẹ nílé ìwé, nǹkan tí agbára Ọlọ́run kà ní. Olúwaṣẹwà náà wá ní ìyẹn ò mà tó nǹkan. Tí ẹ bá ti ṣe tán láti rán mi nílé ìwé, èmi náà àkókò ṣe àdéhùn fún yín pé ẹ̀yin ni máa fẹ́ láyé àti lọ́run. Ó sì ṣe eléyìí ní àdéhùn bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀ ìfẹ́ wọn lélẹ̀. Ọlánrewájú máa rán Olúwaṣẹwà, ó máa rán nílé ìwé ní yunifásitì. Ó kàwé, ó gboyè, ó ṣe gbogbo ẹ̀, gbogbo nǹkan tó yẹ kó ṣe nílé ìwé ó ṣe tán. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì di lọ́kọláya tí wọ́n sì fẹ́ra wọn. Inú gbogbo ẹbí dùn, inú ọ̀pọ̀lọpọ̀ dùn sí Olúwaṣẹwà pàápàá pé ó ṣe àdéhùn, ó sì mú àdéhùn ṣẹ, ó dúró ti àdéhùn náà. Inú ọ̀pọ̀lọpọ̀ dùn sí gbogbo ìṣe yìí, nǹkan tó máa dá mà ní. Wọ́n di lọ́kọláya lótìítọ́ àti lódodo, wọ́n sì ń fẹ́ra wọn lọ, wọ́n fẹ́ra wọn lọ, wọ́n bímọ ìkíní, wọ́n bímọ ìkejì, wọ́n bímọ ìkẹta. Ṣùgbọ́n ṣé wàá mọ ìṣòro tó wà láàárín ọmọ ìkíní, ọmọ ìkejì, ọmọ ìkẹta tí wọ́n bí? Ìṣòro tó ń bẹ níbẹ̀ rèé o. Ẹ jẹ́ ká jọ sọ fúnra wa. Ǹjẹ́ mọ̀ pé tí Olúwaṣẹwà tó bá ṣe nǹkan kékeré, nínà ni Ọlánrewájú máa ń nà á, nà débi pé àìtó bí ọjọ́ méjì
kí ara ọmọbìnrin yìí tó mókun láti lè lọ ṣiṣẹ́ torí ó dáa lókòwò, ó dáa lókòwò. Kódà Ọlárewájú ṣe é débi pé ó ní mọ́tò ńlá bọ̀gìnì tó rà fún ìyàwó ẹ̀, kábàá níṣe ni kò fẹ́ràn ìyàwó ẹ̀ tó. Ṣé ẹ kúkú ti mọ̀ bí mo ṣe sọ, ó lówó, Ọlọ́run ṣowó fún, ó ṣọrọ̀ fún. Kódà ọmọbìnrin yìí tún jẹ́ ká mọ̀ pé bí òun ṣe ń bá wa ń sọ ọ̀rọ̀ yìí, bóun ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa, ó ní ilé tí ọkọ òun ti ń kọ́ tó jẹ́ lórúkọ tòun ló fi ralẹ̀, òun náà ló fi ṣe ìwé ilẹ̀ yìí, ló fi ṣe ìwé ilé yìí tó sì ń kọ́lé sí pé òun lòun ní. Kábàá wá sọ pé bóyá ṣe ni kò fẹ́ràn ẹ̀ mọ́, ìfẹ́ wà nígbà tó owó wà, tọ́lá wà. Ó sì fi wọn ìyàwó rẹ̀ dáadáa, ṣùgbọ́n ibi nínà lójoojúmọ́ yìí ni. Ṣé ẹ mọ̀ obìnrin náà ò lè ṣe kó má ṣe ìwà tinú wọn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, obìnrin á ṣèṣe obìnrin. Ṣùgbọ́n kódà a tún bi Olúwaṣẹwà pé irú ẹ̀ṣẹ̀ wo ni ìwọ náà máa ń ṣe ọkọ tó fi di pé o lé nínà? Ó ní nǹkan tó mà tó nǹkan mà ní, bóyá kó oúnjẹ má tètè jiná, bóyá kó òun jáde lọ kó òun má tètè dé nígbà tó sì mọ pàtó ibi tóun lọ. Ó ní kódà bó jẹ́ ọ̀dọ̀ ìyá ẹ̀ pàápàá lòun lọ tóun bá ti pẹ́ jù nínà ni, bó jẹ́ òun ló rán òun iṣẹ́ tóun pẹ́ jù nínà ni, kò sí nǹkan tóun lè sọ báyìí nínà ni. Bẹ́ẹ̀ òun ò sì ń gbọ́ ọkọ òun lẹ́nu, tọkọ òun bá sọ̀rọ̀ orí ìkúnlẹ̀ lòun máa wà torí òun rí i pé Ọlọ́run kékeré ni ọkọ òun jẹ́ sóun. Ṣùgbọ́n gbogbo àpọ́nlé ìgẹ̀ tí òun fún ọkọ òun, ìyẹn ò ní kó má na ọmọ òun tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀, kódà lórí ọmọ. Kódà tó wá bí pé báwo lẹ ṣe wá ṣe tẹ bímọ ìkíní, èkejì, lórí ìkẹta. Ọmọbìnrin yìí sọ, ó ní nǹkan tóun wò ni pé olóore èèyàn kì í fojú olóore gúnge, èèyàn kì í fi ibi san fólóore. Ìgbà tó jẹ́ pé òun ló fi odindi ọdún 5 rán òun ní ilé ìwé, tó sì náwó àtàbàtà tó yẹn, nǹkan tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ òun á máa faradì. Ẹ jẹ́ ká tó lọ sókè lọ́hùn ká wo nǹkan tí wọ́n fún wa, à ń bọ̀. Èyí tún tẹ̀síwájú, ó tún jẹ́ ká mọ̀ pé kódà gbogbo ẹbí ará ọ̀rẹ́ wọ́n ti ní kí òun fi sílẹ̀. Tó ń bá ti ní kóun fi sílẹ̀, tóun bá ti fẹ́ fi sílẹ̀ báyìí, ọmọkùnrin yìí á máa yí padà, kódà á ṣe nǹkan ńlá míì pàápàá, á sì ṣàdéhùn pé òun mà ní fọwọ́ kan òun mọ́, ṣùgbọ́n tó bá tó láàárín oṣù 4 sí 6, kíní yìí á tún yí padà. Eléyìí ti mú káwọn ọmọ sọ pé ọ̀dọ̀ àwọn girama làwọn lọ máa gbé. Ó lé ọmọ 2 ni ò bá àwọn gbé mọ́, wọ́n sọ tì, táwọn ọmọ yìí sọ pé ọ̀dọ̀ ìyá bàbá àwọn àti ọ̀dọ̀ ìyá ìyá wọn làwọn lọ máa gbé. Ìkan ń gbé lọ́dọ̀ ìyá bàbá, ìkan ń gbé lọ́dọ̀ ìyá ìyá. Ṣé ẹ rí i? Ó wá ní kò yé òun mọ́, nínà yìí pọ̀ jù débi pé ó ti ń fẹ́ dá àìsàn sí òun lára. Tóun bá ti wá rí i pé ó ti yọ báyìí, ẹ̀mí òun máa kó sókè ni. Tóun bá rí i pé ó ti ń sọ̀rọ̀ báyìí, òun máa gbọ̀n nìnìnìnì pé tí òun ò tún ní jẹ̀yà báyìí. Yìí sì ṣe pé òun jẹ́ ọmọkọ́mọ àbí òun jẹ́ onírìnkìrìn. Nípa ìdí èyí, ọkọ òun sì ń tọ́jú òun dáadáa, ó sì ń tọ́jú àwọn ọmọ. Kò sí nǹkan tọ́mọ fẹ́ tí kì í ṣe, kò sí nǹkan tó kan òun nínú ẹbí òun gẹ́gẹ́ bí ẹbí ìyàwó tọkọ òun ò dúró tán, tọkọ òun ò kì í ṣe. Kò sí nǹkan tó kàn ní ẹbí tiẹ̀ náà tó jẹ́ ọkọ òun tí kì í dúró tán. Gbogbo ẹbí ló fẹ́ràn ẹ̀, gbogbo ẹbí ló máa ń ṣùgbọ́n ẹ̀ nítorí pé ó jẹ́ ọmọlúwàbí, ó sì jẹ́ náwó ẹ̀dá. Ṣùgbọ́n kinní kan ló ba àjàù jẹ́, tàpá ẹ̀ tó gùn ju tan yìí náà ni, nínà lójoojúmọ́. Eléyìí ń jẹ́ ẹ̀rù fóun tí ò sì fóun ní ìfọ̀kànbalẹ̀ mọ́. Òun lòun ṣe wá sọ pé ó máa dáa kóun gbé ọ̀rọ̀ yìí tọ Yorùbá Ṣemba TV lórí ètò Kí ni kí n ṣe wá. Ẹ jọ̀wọ́, kí ni kí òun ṣe? Kíní yìí ti fẹ́ sú òun. Àwọn èèyàn sì ti bá òun bá a sọ̀rọ̀, ṣùgbọ́n á ṣàdéhùn, kì í tẹ̀lé àdéhùn náà. Ó pẹ́ jù láàárín oṣù 6 ọdún kan, àdéhùn náà tún yí padà. Nínà yìí ni tá a bá yọwọ́ nínà kúrò, kò sí nǹkan míì tó kù tí a fi ń sọ pé ọkọ alálùbáríkà ni ọkọ òun Ọlánrewájú. Òun Olúwaṣẹwà, òun fi irú ẹ̀ sọ̀yà pé ọkùnrin ni, ṣùgbọ́n ibi nínà yìí náà níbi tó ti kù díẹ̀ káàtó. Ẹ jọ̀wọ́, kí ni kí n ṣe? Kí ni kí n ṣe? Ẹ sì ti mọ̀ lórí ètò Kí ni kí n ṣe on YouTube channel ní Yorùbá Ṣemba TV.
gbogbo ìtàn oríṣiríṣi ni wọ́n ń gbé wá fún wa. Gbogbo ẹ̀ náà la sì ń ṣe àlàyé ẹ̀. Ẹ̀yin lẹ gbọ́n, ìyà ọgbọ́n díẹ̀ làwa ní. Ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá, ẹ̀yin ni ọlọ́gbọ́n. Ẹ jẹ́ ká jọ dá ọgbọ́n jọ fún ọmọbìnrin yìí. Ẹ jọ̀ọ́ kí ni kọ́mọbìnrin yìí ṣe? Ṣé kó wà ní ilé ọkọ ẹ̀ kó túbọ̀ lọ yan ẹlẹ́bẹ̀, kó túbọ̀ yan ẹni tó máa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀, kọ́kọ ẹ̀ lè yí padà ni, bí àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run kó lè yí padà ni? Àbí kó wá ọba ìjòyè kí wọ́n bá a sọ̀rọ̀? Tó bá sì lóun lọ mú ọlọ́pàá pé kán bá òun bá ọkọ òun sọ̀rọ̀, wọ́n á ní tó fọlọ́pàá mú ọkọ. Àbí ilé ẹjọ́, wọ́n á ní ó gbé ọkọ ẹ̀ lọ sí ilé ẹjọ́. Ọmọbìnrin yìí kò sí ọmọbìnrin yìí láti kọ ọkọ ẹ̀, ṣùgbọ́n ìbẹ̀rù ti wà ńbẹ̀ báyìí. Ẹ sì mọ̀ pé ká ríyàn ká kẹ́mìí sókè, hypertension mà la fi ń ṣeré yẹn. Ṣẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ríru ni, a máa ga, a máa lọ sílẹ̀. Àwa ò mọ̀, èmi ò mọ nǹkan tó máa ṣe, ṣùgbọ́n ẹ bá mi fún ọmọbìnrin yìí nímọ̀ràn lórí comment section. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Kódà ẹ tún lè pè mí sórí 07033215903 07033215903 lẹ́ẹ̀kan sí 07033215903. Nọ́mbà tí ẹ lè pè wá sí nìyẹn tẹ́yin bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí ẹ fẹ́ kọ́mẹ̀ntì lórí Yorùbá Ṣemba TV YouTube channel. Kí ni kí n ṣe? Ẹ̀yin lọ síbẹ̀, ẹ kọ́mẹ̀ntì síbẹ̀, gbogbo ẹ̀ náà la máa rí. Olódùmarè á máa wà pẹ̀lú wa. Kí ni kí n ṣe lètò, ètò ní kí ni kí n ṣe. Tíwọ náà bá ní nǹkan tó fẹ́ sọ, tó fẹ́ béèrè ìmọ̀ràn fún, tó túmọ̀ sí kí ni kí n ṣe, ìwọ náà pé nọ́mbà tí a pè yẹn, kẹ́ ẹ tẹ̀ sí wa, kẹ́ ẹ pè wá. Bó jẹ́ WhatsApp náà ni, ẹ bá wa sọ̀rọ̀. Bó jẹ́ calling direct call náà ni, ẹ bá wa sọ̀rọ̀. Bó jẹ́ SMS message ni, ẹ bá wa sọ̀rọ̀, á dá yín lóhùn. Ire o, ká tún pàdé. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gúngún. Yorùbá Ṣemba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣemba TV. Thank you for watching.